Ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Èyí ni Bíbélì kíkà ní èdè Yorùbá. Ọmọ yín, olólùfẹ́ yín, Tìmótíù Babátúndé, ẹni Ọlọ́run ṣẹ́gun fún ló ń kí yín. Bíbélì kíkà tòní la ó rí nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní títí dé ìkẹwàá. Eléyìí tó kà báyìí wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó sì wà pẹ̀lú Ọlọ́run ní àtètèkọ́ṣe. Nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo. Lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a ti dá. Nínú rẹ̀ ni ìyè wà. Ìyè yìí náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn kò sì borí rẹ̀. Ọkùnrin kan wà tí a rán láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Orúkọ ẹni tí ń jẹ́ Jòhánù. Ó ní a sì rán fún ẹ̀rí kí ó lè ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ náà, kí gbogbo ènìyàn kí ó lè gbàgbọ́ nípasẹ̀ rẹ̀. Òun fúnra rẹ̀ kì í ṣe ìmọ́lẹ̀ náà, ṣùgbọ́n a rán wá láti ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ náà. Ẹsẹ̀ kẹsàn-án. Ìmọ́lẹ̀ òtítọ́ ń bẹ tí ń tan ìmọ́lẹ̀ fún olúkúlùkù ènìyàn tí ó wá sí ayé. Ẹsẹ̀ kẹwàá. Òun sì wà ní ayé, àti pé nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ṣùgbọ́n ayé kò sì mọ̀ ọ́n. A ò ní rí jù báyìí lọ lónìí. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a tún pàdé láìpẹ́ lórúkọ Jésù. Àmín. Ẹ sì máa rántí pé nípa ìfẹ́ Olùgbàlà kì yóò sí nǹkan. Ó dìgbà kan náà.